ẹ kú jókòó ẹ̀ ń tẹ̀ ń gbọ́ wa. Ìwàkuwà ìwàkuwà bá tẹ̀ ní ká máa sọ ìwàkuwà pọ̀ lọ́dọ̀ àwọn agbófinró wa. Ní ìwà olè wọ́n ń jalè, wọ́n ń ṣàfọwọ́rá, wọ́n ń purọ́ mọ́yàn, wọ́n ń pààyàn, wọ́n ń bá olè dìpọ̀ àpapọ̀. Iṣẹ́ tí ò ṣe ọ̀nà tó tán fọwọ́ sí àwọn ló máa bá ń dẹ̀ ó pọ̀ lóríṣiríṣi. Ẹ gbogbo bá dẹ̀ tí ń pariwo kíní tí gbogbo ọmọ Nàìjíríà ọba ń dìde sí kíní yìí ibi tó ń bọ̀ yìí tó bá ya ẹ lọ́kọ́lẹ̀ uniform tó ń wọ̀ yẹn wọ́n máa fi ṣètàn pa fún ọmọ kékeré mi ní pé mọ̀ a máa béèrè pé ẹjọ́ ìjà ọlọ́pàá wa mi ní uniform torí adé state kan tó ọ̀tẹ̀ nílé rìn títì rárá pẹ̀lú ìwà kò sẹ́ni máa mú mi and kẹlọ get it straight into your head ẹni máa mú yín wà ọ̀rọ̀ kò tẹ́lẹ̀ mú tí mégún òsì lélẹ́yìn ẹni tó máa mú yín wà bí ìjọba tó kó yín jọ tán ọ̀bá mú yín ẹ̀ ṣe dé state kan àwọn aráàlú amú yín fún wa tí a ti gbàgbé ìtẹ́dálẹ̀ ń bọ̀ nù tẹ́dálẹ̀ tí tẹ́nu kọ̀ọ̀kan gbogbo ẹni gbogbo aràn ṣọ́rin tó ń ṣẹlẹ̀ these people náà ló cause problem yìí that same day yet wọ́n change and bí mo ṣe ní bó bá tẹ́ ń sọ newspaper ń sọ rédíò ń sọ gbogbo wọn sọ ọlọ́pàá mú wa kò sẹ́ máa gbẹ́ ká. ṣé o pé kíní kan àtẹ sọ ẹ ní ọlọ́pàá ló orí ọlọ́pàá ní ọ̀rọ̀ Boko Haram ti bẹ̀rẹ̀. orí ọlọ́pàá ló ti bẹ̀rẹ̀ ẹ̀sà judicial killing tá a ti ń pariwo tipẹ́tipẹ́ kọ́ ẹ ṣe orí ẹ̀sà judicial killing Yusuf ló dá kíní ilẹ̀ tọ́ lọ apart from Yusuf ẹ gbogbo àtọ́pàá ní Yankari wọ́n kàn ń pa wọ́n káàkiri ọlọ́pàá ń gbé àná ẹ̀ fúnra rẹ̀ ló lọ sí station tó ní wọ́n lọ ń wá òun right there ẹ̀dẹ̀ mọ ẹṣú tẹ̀ ẹ pa wọ́n káàkiri gbogbo all over the place títì Boko Haram ni ọlọ́pàá gbébọn gbà ẹ̀ ń tó wọ́n lẹ̀ àti tó ń lo clutch àgbàlagbà tí ó lè rìn ẹ̀ ń kíkì wọn ẹ̀yìn wọn bọ́n náà wọ́n délẹ̀ tó ń ṣe oníkálukú wa ń sọ kọ̀ọ̀kan ibi ìwà extra judicial killing yẹn wọ́n bá wọn rò pọ̀ máa nítorí wọ́n ń ṣe all over the place kò sẹ́ni ń sọ̀rọ̀ bí ìmọ̀ bọ́lọ́pàá ti máa di nǹkan tó yẹ pé a máa bà á lérò láti bá wọn sọ̀rọ̀. ẹ jẹ́ ká mọ̀ báyìí ṣe rí ní ìpínlẹ̀ Èkó òfin wà tó de àwọn ọlọ́kadà wọ́n ní kán máa dé kòtò kán ní kòtò fún àwọn kìíní mo mọ̀ pé àwọn ọlọ́kadà náà wọn ò tẹ̀lé òfin mọ́ mo dẹ̀ rí i pé wọ́n á ń bè lọ́wọ́ ẹnìkan mo ní kí ló dé tẹ́ pé àwọn ọlọ́kadà wọn ò tẹ̀lé àwọn òfin yìí ó dẹ̀ tún dín ní àwọn ibi tán ní wọ́n gbọ́dọ̀ dé tí wọ́n ṣe kí ló dé wọ́n nígbà tó jẹ́ pé àwọn tó yẹ kó mú wọn wọ́n ń gbowó lọ́wọ́ wọn. ṣe rí àwọn tó yẹ kó mú wọn wọ́n ń gbowó lọ́wọ́ wọn ṣe rí òfin tá a bá ṣe tí àwọn agbófinró gangan bá ti ń rú yọ̀ ń ṣòfin that is no law tó ẹ pọ́n tó máa enforce gan ló ń break ẹ̀ náà gbogbo orí títì tẹ́ tó máa rọ́kadà ń sin àwọn tó ṣòkòtò wà ní wọn ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n. làwọn ló ń gbọ̀n kadà. àwọn ló ń gun kiri títì tó ń gbé báàgì sẹ́yìn tó wọ́n ta ló fẹ́ mú wọn. àwọn tó ṣèfin náà ṣọ́ máa láwọn ò rí wọn ni. ok mo ní máwọ̀ ń gbà mí pé tó wọ́n lé ọlọ́kadà kó ní títì sẹ́yìn gángan lẹ́wádìí kínní wọ́n tẹ̀ ń dára oríṣiríṣi ìwà burúkú yẹn pọ̀ àwọn ọlọ́pàá èbúté-èrò tó máa lọ ń dúró sórí bridge wọ́n á bá àwọn ọlọ́kadà òyìnbó wọ́n mo rò pọ̀ wọ́n ti wọ́wọ́ tó bá ń gbé ẹ̀bọ̀dá tó òyìnbó débi kata bridge àti máa lọ sọ́wọ́ sàlẹ̀ yẹn àwọn dúró ń sàlẹ̀ lọ́hùn ọlọ́kadà drop ẹ̀ ń bí tó bá ti ń bọ̀ sàlẹ̀ àwọn ọlọ́pàá ti dó wá mú ẹ̀ á lò gọ̀kadà wọ́n á gbowó lọ́wọ́ wọn. wọ́n gbé ẹ débẹ̀ ní o. yes ọlọ́kadà alóhùn lọ́sàlẹ̀ ibẹ̀ ló ti máa drop then wọ́n ẹ̀tọ́ dúró sórí bridge àwọn onímọ̀ ọlọ́kadà tó gbé ìwọ tó gbé lọ́ máa mú wọ́n ń ṣe yẹn bẹ́ẹ̀ gbára wà burúkú wọ́n dẹ̀ máa gbowó ni wọ́n á mú wọn lọ tí wọ́n mọ́lé because kò tẹ́ni tó inspect ọlọ́pàá kò sẹ́ni tó supervise anything àti gbogbo alábòsí ni látòrí IG down this present IG ìjọba ti ní kọ́ down náà dórí ẹ̀bùn bad recommendation ní kí justice ní kí tó bí tribunal ní kí tó bí ẹ̀ bọ́dí bá ti finish ẹ̀ síbẹ̀ ṣé òun náà ló ń jọ́ náà ṣé bóun náà tún ní as IG
irú Nàìjíríà bí lẹ́tí máa rí irú gbogbo rádaràdà wọ́n dẹ̀ máa ń fi pé everybody pa most tí mi ò fi like kéèyàn wà lawlessness but nígbà míì tí ọba ń tẹ̀ lófin tó dẹ̀ pé máa lù wá lórí mọ́lẹ̀ àní sọ̀rọ̀ níjọ́ kan á sọ̀rọ̀ tẹ́ bá sún àwọn èèyàn kan gírí wọ́n á sọ̀rọ̀ ẹ kìlọ̀ fún àwọn ọlọ́pàá dáadáa wọ́n ń sún àwọn èèyàn kan gírí pẹ̀lú gbogbo ìwà burúkú tó ń go on yẹn incident kan ṣẹlẹ̀ ní Èkó níjọ́ Sátidé tó kọjá on the 29 March wọ́n ń ṣe party níbi FSP ní Adéǹjàdèlé ní mọ́ tó gbá àwọn ọlọ́pàá dé àárín party wọ́n fà mẹ́ in short wọ́n ṣe ọmọkùnrin kan wọ́n ní Rasheed lórúkọ ẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tó ní Rasheed ní wọ́n pa ọmọkùnrin yẹn wọ́n yìnbọn fún ó kú instantly ní Sátidé tó lọ 29 ní FSP ní Adéǹjàdèlé road ní Lagos Island mo rò pé ńgbà tó kọ́ ṣe kíní ẹ̀ tó wọ́n fẹ́ sá wọ́n ti ẹ̀ sá àwọn boys wà ńbẹ̀ wọ́n bò wọ́n jó mọ́tò wọn wọ́n jó mọ́tò ọlọ́pàá fún good 1 hour ọlọ́pàá wá yìnbọn kiri gbogbo sàlẹ̀ kó gbogbo everywhere wá yìnbọn kiri bullet tí à ń fi foreign exchange rà wọ́n yìn bẹ́ẹ̀ yẹn wọ́n wá yìn ẹni àwọn èmi mọ̀ irú àwọn stuff ọlọ́pàá ta ní nowadays